ẹ̀yin lẹ rẹ́pù. bẹ́ẹ̀ni sà. ẹ̀yin lẹ rẹ́pù àbí. bẹ́ẹ̀ni sà. ok ọmọ ọdún mélòó lẹ rẹ́pù. ó ní 13 years ní mọ́dé tó bá tiẹ̀. ó ní 13 years nù. bẹ́ẹ̀ni sà. ok ẹ káalẹ́ sà. ẹ káalẹ́ Alhaji. yes sir ẹ bá mi sọ̀rọ̀ orúkọ yín àti ibi tẹ́ ti ń. Oriyomi Alabi. sá. Oriyomi Alabi. ẹ wá stress Oriyomi yẹn. Oriyomi Alabi ọmọ wàlí bàbá ẹ ni. ẹ máa wà right. kí ló ṣẹlẹ̀ sà. ọmọ àbúrò ẹ̀gbọ́n mi ni ó bí ọmọ yẹn bọ̀ òun àti bàbá burúkú tán dúró ẹ̀ wọ́n jọ ń gbénú apartment kan náà nítorí yàrá mẹ́rin ló wà nínú ilé yẹn àwọn gba wíńgì kan bàbá ọmọ yẹn gba wíńgì kan bọ̀ bàbá ọmọ yẹn ó mú wọn mú bàbá torí ìyàwó tí bàbá ọmọ yìí fẹ́ ó ṣe léètì ni ṣe understand bọ̀ bàbá ọmọ yẹn jẹ́ pé union ni bọ̀ iṣẹ́ ti pín nowadays ó wá lóun wa mọ́tò travel bọ́ máa ń fi owó lẹ̀ sí àkáǹtì ọmọ yẹn fine and good ẹ jọ̀jọ̀ wọn wálé skul ọmọ yìí gangan náà ẹgbẹ́ ilé ló wà pé tó bá ti ń dé kó máa dé sọ́dọ̀ àwọn neighbor tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé bọ́ àná èmi ti lọ bí iṣẹ́ torí transport lèmi ń ṣe mo ti lọ bí iṣẹ́ mo kàn rí kọ́ ni kí n máa bọ̀ nínú àdúgbò kí n máa bọ̀ nínú àdúgbò gbà tí máa dé inú àdúgbò àwọn èèyàn ti observe tó ń ṣẹlẹ̀ inú àdúgbò wọn ń gbàrú ọmọ inú ilé kò lọ skul kí ló ń ṣẹlẹ̀ ọmọ wo ló kù ní inú ilé wọ́n rí i pé máa yí ṣáà ń drag ọmọ tí àwọn gẹ́gẹ́ bí nínú ipe kọ́ ọmọ yẹn máa lọ sí skul kọ́ ọmọ yẹn máa lọ skul kí ló ṣẹlẹ̀ dáàdì lára ọmọ yín sọ pé ara òun ń gbóná àṣọmọ wọn yẹn gọgọgọ náà ti observe pé wọ́n ti fi ọ̀rẹ́ òun sí inú ilé táàmì yẹn lèmi dé mo bá wọn lẹ́nu iṣu yẹn àwọn yẹn ò tí ì sọ tó ń ṣẹlẹ̀ gan fún mi dáàdì lára kí ló ṣẹlẹ̀ ní 8:44 lọ́ọ́ bí iṣẹ́ ni wọ́n láwọn ò lọ. àwọn ni dáàdì lára. àwọn ni dáàdì lára broken ló kọ wọn ẹ̀yin ò lọ bí iṣẹ́ ni wọ́n ní àwọn fẹ́ kọ́ àwọn lọ sí school ni unfortunately níṣẹ́jú mi náà mi tẹ̀ dúró pé àgbà tó mọ́ lára òun ò yá ẹ̀ẹ́dẹ̀ rògùn fún ẹ jẹ́ kó dúró ẹ rògùn fún kẹ́ twitter tó bá dọ̀la kó lọ sí school àṣetorí iṣẹ́ kàtán ti tilẹ̀kùn mọ́mọ́ ẹ sínú second room wọn náà fẹ́ fi lé ọmọ wọn lọ school èmi kúrò níbẹ̀ mo lọ bá wọn tí wọ́n ní kí n wá kí ló ṣẹlẹ̀ wọ́n ní kí n ṣáà jókòó kò sì ṣẹ́ńtà bẹ́lẹ̀ kí n jókòó mo jókòó wọn sọ nǹkan kan ọmọ wọn yẹn wọ́n kàn yọ 1000 tó tún wọ́n fún ọmọ wọn yẹn padà pé kó tó fi join owó tí wọ́n ti fún tẹ́lẹ̀ kọ́mọ yẹn ṣàmà lọ skul wọ́n á sọ pé àwọn á tẹ̀lé dé òjé àwọn gbọ́dọ̀ tẹ̀lé dé skul gbà tí mi dẹ̀ mọ́ bí wọ́n ṣe ń ṣe inú wọn mi sọ̀rọ̀ ìmíjà ọmọ yẹn kàn ní ẹ má tẹ̀lé mi ọmọ yẹn kúrò ní wé wọn ọmọ yẹn lọ aṣọ́mọ wọn lọ skul ọmọ yẹn wá cross ó padà sínú àdúgbò yìí wá dúró ó sẹ mọ̀ pé ọmọ kéékèèké bàjẹ́ wọ́n ti ń sọ̀rọ̀ yẹn fúnra wọn ibẹ̀ làwọn èèyàn ti ń observe inú ilé wọn ní àdúgbò èmi dúró mi túmọ̀ kọ́kọ́ wọ́n ṣáà ní kí n dúró mo dúró. ta ló ní kẹ́ dúró. àwọn tó wà ládùúgbò tó ti mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ ní inú ilé wọn ń gbariwo ọmọ yẹn bọ́mọ yẹn ṣe ń pariwo kò pẹ́ ibi tí mo jókòó sí mo kàn rí ìtorí iwájú ilé wọn náà ni àdúgbò àjọ ń gbé ni bọ̀ bàbá ọmọ yẹn ò kì í sílé ọ̀rẹ́ mi gangan bàbá ọmọ yẹn. ẹ wo ni ká mú ẹ̀gbọ́n yín lẹ pé bàbá ọmọ. ọ̀rẹ́ àti dọ̀rẹ́ tó jù mí lọ ní ọjọ́ àwọn náà jù mí lọ. tí wàá dẹ̀gbọ́n. ẹ̀gbọ́n ni so wọ́n á dúró mo kàn rí àwọn gẹ́gẹ́ ti múra tán ti wọṣọ aṣọ burúkú wèrè tán wọ̀ lánàá náà ni wọ́n ti múra tán ti ń lọ mo kàn rí táwọn yẹn pè mí pé kí n wá nǹkan kan ṣẹlẹ̀ ní inú ilé bá àwọn òmọ́mọ́ tí ó jẹ́ àwọn gbáriwo nínú ilé mo ní apàṣẹ àti ẹ̀gbọ́n náà jọ ń gbé inú ilé ọmọ tiwọn náà obìnrin ọ̀rẹ́ ni àwọn méjèèjì àwọn ti lé ọmọ tiwọn lọ skul sùlíyánà ti máa lọ sí skul kí ló lè ṣẹlẹ̀ ẹ dúró ẹ má wọrí mo kàn wọ ibẹ̀ yẹn ni mo ní ta ló wà ní kọ́tì yẹn wọ́n ní sùlíyánì òun ni ó lọ skul ni ó lóun ò lọ kí ló dé tó lọ skul ọmọ yẹn kàn sunkún ni kí ló ń pa ẹlẹ́kún ó ní dáàdì lára wọ́n fọ́ọ̀sì òun wọ́n gbọ́n sùn gbà tó ń múra skul tán wọ́n dẹ̀ fún 1000 mi ìmọ̀ tí mo fẹ́ ṣe kò yé mi pé dáàdì lára wọ́n fọ́ọ̀sẹ̀ mo wá wojú gbogbo àwọn tó wà ní ibẹ̀ yẹn ṣé ń tẹ́ ní kí n máa bọ̀ tẹ́mi fífi ṣe tèmi lẹ̀ tẹ́ ni wá rí tẹ́ ẹ̀ sọ fún mi lélẹ̀ wọ́n ní kò sẹ́ni tó lè lọ kojú wọn torí OPC ni wọ́n
wọ́n há ọ̀ka dé bíbà ìlànà náà ni wọ́n há ọ̀ka. àwọn ibi náà ti bọ́ gbé domi mo kà dìde mo kọ́ pọ́ mọ́ yẹn àbọ̀ ṣé òótọ́ ni ní òótọ́ ọmọ yẹn sunkún èmi ìdẹ́ ẹ̀fẹ́ àwọn tó lè jóbìnrin tó jágbàlagbà wọn kò wọlé tọmọ yẹn nígbà wọn máa gbé kínní ẹ̀ dé mo wá lọ bá wọn nù lé ara ti tù wọn ara ó ti tù wọn èmi gángan mo wọlé lọ bá wọn ti bọ́ sọ́lẹ̀ aṣọ wèrè láti wọ̀ ní mẹ́tò rògbà ti lọ bí iṣẹ́ wọn á jí wọn ẹ̀gbọ́n Bratayo àwọn èèyàn wá yín táwọn fẹ́ rí yín wọn láwọn fẹ́ súnà táwọn bá jí àwọn wà bá mi lórí màtá ẹ dìde wọn làwọn ò dìde ṣe ti rí sùlìyà lé ni wọn làwọn ò tí rí ta ló fún sùlìyà ní 1000 wọn ní sùlìyà àwọn òrí mu kan ní kó pọ́ ọmọ yẹn wá kò yẹ kí n pọ́ ọmọ yẹn ní kíláàdù yẹn bọ̀ àwọn náà fà á mú kan ní kọ́ ọmọ yẹn máa bọ̀ ọmọ yẹn kan yọ 1000 wọn kà sọ fún mi báyìí pé tọrọ tó pa mí lẹ́kún lánàá yẹn wípé ó lè bí ń pa àwọn mo ní ebi ọmọ tẹ bí inú ṣe lè fún 1000 tó bá lè bí ń pa yín ẹ̀dẹ̀ lẹ́ẹ̀tì rí láàárọ̀ tẹ̀lé jọ ń gbé inú ilé ṣe ọ̀rìṣà mo á fi ọ̀rọ̀ yẹn lẹ̀ mo á pè àwọn tó wà ń bẹ̀ pé kàn wá jẹ́rìí mo mú ẹ̀gbọ́n jáde wọ́n ní ṣé mi lówó tí mo lè ná láwọn lórí nítorí sọ fún mi lánàá nìyẹn ẹ má bàa ń pè mí ò mẹ́yìn ayìn mẹ́ni bọ̀dẹ̀ ẹ má pọ̀ ọlọ́pàá ẹ bá ń pa àwọn tó wà ní tó mọ àdúgbò mo fẹ́ débẹ̀ mo á gbé ọmọ yẹn pọ̀ wàsárì tí ìṣe ẹni mò ń gbé bọ̀ directly ní àná yẹn àjọ débi wọn kọ́ dára dúró wọn àwọn sọ fún mi pé kí n kọ́ gbé àwọn ìyá ayé mẹ́tu ìgbé station ni màá gbé àwọn lọ́wọ́ ń sọ fún mi bọ̀ wọ́n ti lo ipò yẹn náà fún mi lẹ́ni òtòrò àti lọ sí gbogbo test tán ní ká lọ ṣe bẹ́ẹ̀ gbàtà débi gbogbo test yẹn àti ṣe gbogbo ẹ̀ ti wà sọ sí gbogbo ẹ̀rí ti dájú ẹ̀ ti ba yí ara yín jẹ́ ti ṣàyẹ̀ ọmọ torí yóò débi gíga bọ̀ wọ́n release result yẹn fún wa. ẹ ládé Ọ̀yọ́ àjọ Ọ̀yọ́ àlọ wọ́n jẹ́ kó yé wa pé àwọn ò lè release ẹ̀ fún wa lẹ́yìn NCDC. ẹ má ọ̀rẹ́ wọn á release ẹ rálá fún lẹ́tà àwọn rí ẹ gba result ẹ má ọ̀rẹ́. ipa wọn nídìí ẹ ti. ẹ má wọrí ẹ ní problem ẹ relax ẹ kú ọ̀rọ̀ ọmọ kí ló orúkọ yín sà. lórúkọ mi Táyọ̀ Oyèbánjí. Táyọ̀ Oyèbánjí. bẹ́ẹ̀ni sà. ṣé ẹ̀kan yẹn náà lẹ ṣe àbẹ ti ṣe tẹ́lẹ̀. ẹ̀kan yẹn náà ní sà. kí ló tẹ́ fi ṣe bẹ́ẹ̀. níjọ́ yẹn mo sùn sínú ilé ọmọ yẹn náà ń gbọ́ ó dẹ̀ wá bá mi pé dáàdi òun ò fóun lówó oúnjẹ pé dáàdi òun ìwádìí dáàdi rẹ̀ sì wálé lóòótọ́ ẹni tó ń rojọ́ yìí èmi tí mo máa fún lónìí mo ti fún lówó bí ẹ̀mẹ́ táǹsì ju tó náà rí torí mi àti ẹnìkan là ń gbénu ilé àtọmọ mi obìnrin ó dẹ̀ ti wá ń jọ yẹn tó ní dáàdi òun kò fóun lówó oúnjẹ mo dẹ̀ gbà 5000 naira ni lọ yọ 500 naira ń bẹ̀ fún mi 500 naira yòókù mi mọ bí o tún ṣe lu èmi gangan fún ara mi ò tọ́ ni bí mo tẹ́ mo sùn lọ súwìtì bẹ́ẹ̀ ni. tẹ́ ti ṣe tán. bẹ́ẹ̀ ni sà. ìgbà tó ń kígbe tó ń sunkún pera yín padà ń táyà. kò kígbe èmi gan mi àmì ìṣèjọ pé mo rìdíìsì gangan kò dẹ̀ pé torí pé bóyá èmi gan ìmọ̀ tó ṣe mí jọ yẹn torí mo padà sùn lọ ni tó gan ló padà wá jí mẹ́nu ilé ọmọ yẹn kú lè sọ̀rọ̀ tó yà pé bóyá kẹ́ni kan ìjọ yẹn nìkan ni ó kú ti sọ fáwọn ẹ̀gbọ́n tó gba rìpọ́ọ̀tù ẹ̀ náà lẹ̀ ìjọ yẹn nìkan ni àzìmọ́ tó fà èmi mo mọ̀ fún lóúnjẹ kò sí dádì rẹ̀ nù ilé èmi mò ń gbọ́ bùkátà rẹ̀ ó ní yóò ti ṣe ju wọ̀gán tó ń rojọ́ tí mi lè mọ̀ fún lóúnjẹ bá a ṣe ń jẹ́ nù ilé màá ní kọ́ mọ̀ mi lọ gbóúnjẹ fún ẹ. ẹ bá ń lé àbí. mo bá ń lé o ṣùgbọ́n mi ì já nǹkan kan lára rẹ̀ o bẹ́ẹ̀ ni mo ní mo bá ń lé. bẹ́ẹ̀ bá a lájọṣepọ̀. bẹ́ẹ̀ ni sà. ẹ ti ṣèṣe kátẹ́kẹ̀ ẹ̀sì pẹ̀lú yín torí ẹ sọ̀rọ̀ dáadáa. káyà bí ó ti bọ́kọ gbé. Kòkòrò Alate. ilé ò bá dùn bí ìgbà ẹni ló máa rí un. ọmọ yín àti ẹlẹgbẹ́. wọ́n jọ bẹ́ẹ̀ ni wọ́n jọ jẹ́ gbẹ́sà. ìyàwó yín kọ́. mi níyàwó yín ló lè. ọmọ yín yẹn obìnrin rẹ̀ ló ná. bẹ́ẹ̀ ni sà. ṣé ẹ̀ ṣe nǹkan kan pẹ̀lú ọmọ yín yẹn rí. bẹ́ẹ̀ ni bá a ti rán pẹ̀lú ìta. sọmọ yẹn wà ń bí. kò sí bí àwọn mo ti rán àkàlọ̀ ọ̀dọ̀ ya rẹ̀ gan wọ́n ní mo bá ya rẹ̀ ń lé gan àti òun.
torí bí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ èmi ti ní kó máa lọ́dọ̀ yẹ ìwé pé mo lè má wà lé lálẹ́jọ́ ìwé nìkan ní ìwà dásùn sínú ilé. iṣẹ́ kí náà ṣe sà. àwọn tó ń ra scrap. ṣé géètì lẹ́wà. irọ́ mo dá sọ́ọ̀bù gba ìsàlẹ̀ àpá. kí ni ẹ rò pé ká ṣe báyìí. aláàjì ń jẹ́ ẹ̀pùtẹ́ bá ti lè ṣe fún mi náà ní sà. kò sàgbára nǹkan lọ́wọ́ mi sà ẹ̀pùtẹ́ bá ti lè ṣe fún mi ní sà. tọmọ yẹn ni mò ń rò. bẹ́ẹ̀ ni sà lórí mi àti ẹ̀ náà nìkan lájọ́ ń gbélé sà. ó dà ẹ dìde. ẹ máa ra ọlá tí wọ́n sì ta kiri.